Hello, hello. Ẹ̀yin èèyàn mi o, a kú dédé wò yìí. Wọ́n ní bó ṣe ń rí rèé o. Wọ́n ní kábíyèsí, ṣé mọ̀ pé ọmọ ọ̀dọ̀ tó ní tẹ́lẹ̀, that is housemaid títí ẹ̀ gangan tí kábíyèsí ń lò. Òun ni wọ́n ti lé dànù torí yẹn tí wọ́n fi sọ pé Kirikiri, wọ́n ti arrest ẹ̀ lọ sí Kirikiri tó fẹ́ lọ fi ẹbu sínú oúnjẹ kábíyèsí. Wọ́n ti lé yẹn dànù, Ọlọ́run ló ṣe o. Títí kámẹ́rà ó ti lé dànù. CCTV kámẹ́rà òun náà ló rí dáadáa. Nígbà tí wọ́n discover tó bá ní tó ń jágbe mọ́nà àwọn ìpè. Kí ni òun ò ṣe nǹkan kan. Tẹ́ ẹ bá gbàgbé. Wọ́n tún gba ẹlòmíì o. Mary àtúnràn níṣẹ́ o. Ìyẹn gan ló máa ń dáná fún kábíyèsí. Ó ní oúnjẹ tó máa ń sè fún kábíyèsí. Wọ́n ní Mary àtún ti fà á mọ́ra. Ó ti pé àìmọ̀ o. Tó bá rán ẹ níṣẹ́ pé o fẹ́ dáná, máa fún ẹ ní 500,000. Wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbá ni o. So ó tún lè máa relieve Naomi. Wọ́n ní bí Naomi ṣe wà ní bí Naomi ṣe wà ní bákónì. Torí wọ́n ní Naomi ni general overseer tó wà láàfin sí tó ń check àwọn òṣìṣẹ́ tó ń supervise wọn. So ó lè sack, ó lè employ, ó lè ṣe oríṣiríṣi torí kábíyèsí ti fún ní agbára. Wọ́n bá ní eléyìí tó tún tiẹ̀ gbà o pé ó tún fẹ́ gbàbọ̀dé o. Wọ́n ní that is Maria. Olórí Maria ó ti fà á mọ́ra, ó ti fún ní nǹkan pé kó gbọ́n sínú oúnjẹ anytime tó bá fẹ́ ṣe oúnjẹ kábíyèsí ó ti tó. Ọlọ́run tó ń yọ kábíyèsí ni ọmọ yẹn tuntun fẹ́ ṣe irú ọṣẹ́ títí ìtàn lé dànù tó tún fẹ́ ṣe. Wọ́n ní Naomi wà ní bákónì, ó ṣà ń wo nǹkan tó ń ṣe. Kò mọ̀ pé Naomi ń wò òun. Bí Naomi yìí ń wọ̀ jẹ́. Wọ́n ní ṣe ló ń wò fòfò. Ó dẹ̀ ti kíní bọnú apron ẹ̀ tó mú kíní yẹn jáde. Ó ń wò fòfò pé ó ń wò fòfò. Thank God pé Naomi tí ẹ̀ ń rí. Bí Naomi kan ṣe pé security pé kó wá. Pé ó ní nǹkan tí ọmọ yẹn fẹ́ ṣe ní kitchen yẹn. Pé òun ò understand bí yẹn ṣe dé. Gbọ́ kí ló dé òun kò sí nǹkan kan tó ń fẹ́. Kí ló dé tó ń wò fòfò? Ó kàn ṣe gírì pé kí ló ń fẹ́ ṣe? Àbí wọ́n tún ti fẹ́ ká òun pẹ̀lú nǹkan tó ń tún ṣe. Before you know it, kí má ṣe kékeré. Wọ́n ní security wa sọ pé gbọ́. Kí ló dé tó ń wò fòfò? Pé kán search ẹ̀. Bí ṣe mọ̀ pé èèyàn ó ṣẹ̀ṣẹ̀ dé ni. Bí bọ̀bọ́ yẹn ṣe ó ní kó search, ó ní kó má search o. Kí ló dé tí kíní fẹ́ search o? Kí ló dé tí security fẹ́ search o? Naomi ni ó ní nǹkan kan pé kí ló fẹ́ ṣe náà? Torí mò ń wò ẹ̀ tó ń wò fòfò. Mò ń wò ẹ̀ ó ní nǹkan kan tó fẹ́ ṣe. Ẹ̀ tí mo ti rí ẹ̀. Mo jẹ́ kán search ẹ̀. Ó ní kán má search o. Wọ́n ní okay, kán má search ẹ̀. Ó yá fi sílẹ̀. Kí ló fẹ́ fi sínú oúnjẹ tó ń sè? Ó ní kó òun ò sí nǹkan kan. Wọ́n ní kó yá. Kò mọ̀ pé CCTV kámẹ́rà ti ẹ̀ ń ṣe watch òun. Wọ́n ní bí CCTV kámẹ́rà wọ́n kàn ṣe yí CCTV kámẹ́rà. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní watch ẹ̀. Wọ́n á ní ṣe orí nǹkan tá à ń sọ. Ó ló ti pẹ́ tí mò ń wò ẹ̀. Ó ń wò fòfò bí kò fẹ́ da nǹkan sínú oúnjẹ. Bó ṣe wá rí báyìí, ó ní kán má bínú pé ó ní nǹkan tí Maria òun àjẹ́ pé ó ní nǹkan tí Maria ní kó ń dà sí oúnjẹ kábíyèsí. Therefore pé kó fi sí pé nǹkan tó ń try láti ṣe nìyẹn. Kan tó sọ pé kì í ṣó ṣáàrí àbóòrí tó fẹ́ sẹ́. Wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ sí ní bí kábíyèsí ṣe wá ní okay. Bó ṣe wá pé kábíyèsí ẹ wo nǹkan tí a tún ká eléyìí mọ́ nǹkan o. Wọ́n ní Mariam, wọ́n ṣe pé Mariam ni. Mariam ló bá wá, ló bá play CCTV. Wọ́n ní gbọ́
kí ni nǹkan tí o sẹ́ǹdì fún ọmọ yẹn pé kó ṣe sínú oúnjẹ fún kábíyèsí? Ó ní lá kíní kan pé ń gbọ́ ìyẹn ní bẹ́ẹ̀ ni pé ẹ fún òun ní oògùn pé kóun fi sóúnjẹ kábíyèsí. Àbọ̀mọ̀ yìí fẹ́ ṣe wèrè ni. At the end of the day wọ́n ní jọ́ kan play kíní fún un. Bọ́n ṣe play kíní yẹn ṣó rí àbí ò rí? Mary àwọn oníwó Mary kan bẹ̀rẹ̀ sí ní wo lẹ́lẹ̀. Wọ́n ní before you know it pé Mary àti kúnlẹ̀ pé kí kábíyèsí má bínú. Kì í ṣe pé bóyá òun ní intention láti fẹ́ wicked kábíyèsí. Kì í ṣe pé òun fẹ́ pa ọ́. Pé òun fi kíní yẹn fún ọmọ yẹn pé kó fi sínú oúnjẹ fún kábíyèsí. Kóun lè máa draw attention kábíyèsí. Kẹ́gà attention òun kó máa wà ní ojú kábíyèsí. Kí kábíyèsí máa bá òun kó máa rántí òun nígbà gbogbo. Òun fẹ́ ó fẹ́ gbé ojú ẹ̀ kúrò ní ọkàn ẹ̀ kúrò ní ara Naomi. Pé nítorí ẹ̀ pé kì í ṣe pé bóyá òun fẹ́ pa, pé òun fẹ́ lo nǹkan láti kí kábíyèsí máa gbà tòun. Bó ti pẹ́ tí kábíyèsí ti rí sí tòun gbẹ̀yìn pé nítorí ẹ̀ ló ń ṣe kíní ẹ̀ kì í ṣe pé bóyá òun fẹ́ pa kábíyèsí. Kábíyèsí ni ó ti ẹ̀dá bẹ́ẹ̀. Ṣé o mọ̀ wípé mo ti lé ẹ láàfin? Kí ló fẹ́ ṣògùn fẹ́ fún mi? Mo rí ti ẹrù ni. Mi ò rí ti ẹrù mọ́. Mo ti ní kó kúrò láàfin fún mi torí òun ṣe ìyàwó mi. Kí ló fẹ́ fún mi lóògùn fẹ́ fún? Ò bá fún mi ní òògùn fẹ́ jù bẹ́ẹ̀ lọ pé mi ò ní ìdí ẹ̀, mi ò fẹ́. Gbogbo ò lè ṣiṣẹ́ mọ́ lára mi torí mi ò ní ìfẹ́. Gbogbo èyí tó ń lò fún mi láti jẹ́ tó pé òògùn fẹ́. Ṣé ìwọ rí kankan tó ṣiṣẹ́ lára? N kò wá ya ṣẹ́gun yẹn wá ó yìí ń ṣiṣẹ́ kò ṣiṣẹ́ mọ́ nítorí pé kò sí lọ́kàn mi mọ́, mi ò ní ìfẹ́ wọn. Anytime tí n bá ní kó máa lọ lóòlọ́, tí n bá ní kó lọ lóòlọ́, gbogbo yín pátápátá mi ò ní ìfẹ́ yín o. Ṣé ìwọ rí mi tí mò ń gbé ẹ jáde? For the past 2 months mi ò gbé ẹ jáde, mo ti ní kẹ́ máa lọ. Gbogbo ẹ̀yin tẹ́ takú tẹ́lẹ̀ ní kúrò láàfin. Ìjọ́ ni mo tún jáde tí mo pè é pé yá ẹ jẹ́ a lọ. Pé Mary ayé ẹ̀ ó ti ta ọ́ bí ọ̀pá àbọ̀. Èmi ló fẹ́ lòògùn fẹ́ fún, àló ti ṣì. Wọ́n ní ṣe ni Mary bẹ̀rẹ̀ sí ní sunkún pé kábíyèsí kó má bínú. Wọ́n ní ṣé o mọ̀ wípé o tún ti fail yakata. Another failure tún ti dé báyìí. Pé òun ti sọ pé òun ò nífẹ̀ẹ́ mọ́ kó kúrò láàfin fún òun. Wọ́n ní báṣìrí ẹ̀ tún ṣe tú sí kábíyèsí ní ọ̀run. Wọ́n ní nígbà tí Naomi tí kábíyèsí ti fún ní general overseer ní ààfin. Àìmọye àwọn tí Naomi ti lé dànù. Àìmọye àwọn tí Naomi retain. Wọ́n ló lé wọn gan-an. Àṣírí wọn tú gan. Pé Naomi rí gbogbo orí sí wọn. Torí ẹ̀ náà kì í ṣe pé bóyá nítorí pé owú jíjẹ lásán. Naomi ń ba ògùn wọn jẹ́ ni. Ó ń ba ògùn jẹ́. Spirit tó tẹ̀lé Naomi kò fún wọn ní audience láti ṣe ibi. Pé tó bá ṣe rere ìwọ àti Naomi ẹ ṣe ọ̀rẹ́ ní ààfin. Ṣùgbọ́n tó bá ṣe rere ọ̀tá lẹ́ máa jẹ títí. Ẹ̀yin èèyàn wa. Wọ́n ní Naomi wọ́n ní kì í ṣe wọ́n ní ẹ̀bá àná ṣe máa ń sọ pé ẹ̀gbọ́n ní bí ẹ̀jẹ̀ bá tán láṣọ bí náà bá tán láṣọ pẹ́jọ kì í tán lè kánná. Òun nítorí àwọn kàńdá tó yìí wà láàfin. Inú ìwọ̀n ìgbà tí Naomi wà láàfin kò ní rọgbọ fún wọn. Ọlọ́run yóò máa tako wọn ni. Ẹ̀mí mọ́ máa tako wọn ni. Torí òkùnkùn àti ìmọ́lẹ̀ kò síbi tí wọ́n ti lè gbé papọ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn wa ẹ ṣé gan ni. Ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ ẹ bá mi fi tó pèsè comment section. Àbọ̀ Ọlọ́run adájú lórí wa o. Àní ṣì jẹ, àní ṣì mu, àní ṣì lẹ̀tẹ̀ o. Ẹ̀mí máa ràdàbọ̀ wa o. Jésù Kristi Olúwa wa. Amen. Bye.